lọ́jọ́rùú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ìyún ọjọ́ 17 oṣù keje tá a wà yìí ni àwọn gómìnà PDP ìyẹn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n ṣe ìpàdé ní ìpínlẹ̀ Enugu èyí tí gómìnà Peter Mbah tó gbàlejò wọn tó sì jẹ́ pé lára tí wọ́n fẹnu kò sínú ìpàdé náà ni pé àwọn yóò fi màá ṣọ̀kan láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí àga ìṣàkóso Nàìjíríà lọ́dún 2027. Nínú àbájáde ìpàdé náà yan kọ̀míníkè tí wọ́n kà nípasẹ̀ àwọn alága gómìnà ẹgbẹ́ òṣèlú PDP gómìnà Bala Mohammed ti ìpínlẹ̀ Bauchi ni wọ́n ti jẹ́ kó dé mọ̀ pé àwọn sọ̀rọ̀ lórí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ tó fáwọn ìjọba ìbílẹ̀ lómìnira kúrò lábẹ́ àwọn gómìnà lásìkò yìí èyí tí wọ́n láwọn ò takò nítorí pé àwọn náà fẹ́ kí ìjọba ìbílẹ̀ kó lómìnira lóòótọ́. Bákan náà wọ́n sọ̀rọ̀ lórí ètò ìdìbò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ Edo àti ìpínlẹ̀ Ondo tí wọ́n sì tó sọ pé kí ìjọba àpapọ̀ má ṣe lo ọwọ́ agbára àti ọwọ́ agbára òkè láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC fagídí jáwé olúborí ní ìpínlẹ̀ méjèèjì. Wọn àtó dákẹ́ wọ́n tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ìyún minimum wages. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó dé mọ̀ pé àwọn náà fọwọ́ sí kí wọ́n fowó kún owó àwọn òṣìṣẹ́ nítorí pé ìlú le púpọ̀. Èyí tó wá jẹ́ pàtàkì nígbà tó ṣe sọ̀rọ̀ ṣèpàdé lórí Tinubu tí wọ́n sì jẹ́ kó dé mọ̀ pé láti ìgbà tí PDP tó ti kúrò ní ìjọba ìyẹn látọ̀dọ̀ 2015 làwọn ẹgbẹ́ òṣèlú APC náà ti da orílẹ̀-èdè Nàìjíríà rú tí wọn ò rí ìjọba ṣe tó sì jẹ́ pé eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn náà òkè bí ọmọ èèyàn mọ́ tí wọ́n sì ní pẹ̀lú eléyìí ó ti fi hàn pé Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ti pàdánù wọ́n ti jáwọn èèyàn kulẹ̀ tó sì ṣèlérí pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí àti ìgbésẹ̀ ò pé ní ọdún 2027 àwọn yóò gba ìjọba padà àwọn yóò sì lé Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC kúrò níbẹ̀.